again wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe rally kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe rally fún ṣèbí tí èèyàn bá fẹ́ gbé orílẹ̀-èdè a máa ní backup ni backup wo lẹ ní lókè tí wọ́n fẹ́ pẹ̀lú yín tàbí tí wọ́n fẹ́ máa defend yín lókè láti. ẹnu ẹ sọ̀rùn yẹn òkun ẹ kò sẹ́ni tó ní monopoly bó ṣe bí wọ́n ṣe lè gba freedom bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe gba freedom nínú ìlú tí mo wà yìí ó yàtọ̀ sí bó ṣe máa gba freedom nílùú bòmíì ó dẹ̀ yàtọ̀ sí báwọn náà ṣe máa gba freedom ní nàìjíríà kò sẹ́ni tó ṣé yunifásitì wà fún ẹni bí wọ́n ṣe gba freedom ni. yorùbá àwarawa náà là ń jẹra wa lẹ́sẹ̀ àwarawa náà là ń ṣèkà fúnra lára wa àwarawa lẹ́ẹ̀fẹ́ jẹ́ kí n tá à ń fẹ́ kó tó wa lọ́wọ́ ẹ̀gbọ́n tí bàbá yìí ń sọ sí olóyè Sunday Igboho ń jà fún wa pé ká lè gbòdùdùà àwọn kan dẹ̀ wà lẹ́yìn tí wọn ò fẹ́ jẹ́ kó ṣeé ṣe àwọn kan wà lẹ́yìn tó ń fẹ́ bàjẹ́ tí wọn ò fẹ́ jẹ́ kó tètè tó wa lọ́wọ́ tí wọn ò fẹ́ kó ṣeé ṣe ẹ̀gbọ́n tí bàbá yìí tó ń fẹnu ara ẹ̀ sọ ọmọ ẹni tó jẹ́ ìjìnlẹ̀ Yorùbá ẹ̀gbọ́n tó ń sọ jáde lẹ́nu ẹ̀gbọ́n tó sọ nínú fídíò tí mo fẹ́ play fún yín. bó ṣe ń gbóná yẹn kásáré treat ẹ kíákíá bẹ́ẹ̀ ni ọmọ àlè kan ọmọ àlè amukun mẹ́kọ òpònú agbéfun kọrùn onífun ràdàràdà ayífun mẹ́rẹ̀ onífun kan bíi tejò ọ̀dẹ̀ ń sìn súlẹ̀ ọ̀bọ̀njọ̀ kan tó ń ṣẹnu yánmayànma ọmọ burúkú ọmọ àlè wọ́n ní ilé tó bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni wọ́n nílé tó bá ń tòrò pọ́mọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni ọmọ àlè eléyìí mà ti dàgbà wọn náà máa kó àkókò àrígidì àkókò ni ọmọ àlè mà ní ẹ o ọmọ ojúlówó ọmọ àlè ní ẹ wàláì tó bá rẹni sọ fún èmi ti sọ fún ẹ ojúlówó ọmọ àlè ní ẹ ọmọ undiluted ọmọ àlè ní ẹ máa gbọ́ nǹkan tó sọ òpònú. Stay close to family even when you're far apart. Send money to your loved ones with Remitly. Yorùbá nation wọ́n fẹ́ lò wọ́n against Ọọ̀ni against Tinubu against ilẹ̀ kóòtù òjire ni Yorùbá nation is known for the freedom of human rights. orí ẹ burú pẹ̀lú nǹkan tó sọ yẹn ẹlẹ́nu yamayama òpònú aṣièrè òpònú ọ̀dẹ̀ ń sìn ẹnu ẹ̀ dàbí igba wàrà orí ẹ̀rí pẹ̀tẹ́kì bíi àmàlà sàárà ọ̀dẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ olórí burúkú wọ́n rán ẹ iṣẹ́ wọ́n rán ẹ jáde àbí wọ́n rán ẹ jáde ni ó ti yí lórí ọ̀ṣìèrè lóyìnbó lórí burúkú adẹ yìí ń wà o àwọn wèrè ìwọ lọ́tún rán wa àti wà àtẹni tó rún ẹ ìrísítẹ níjọ sóríire Ọlọ́run ẹlẹ́dàá mo ní sọ pé gbẹ tó bá sẹ pé ká má gba Yorùbá nation wa yìí ẹ̀jẹ̀ onítàn la máa fi ṣètùtù fúnlẹ̀ Yorùbá olórí burúkú ọmọ àlè mi ìfẹ́ kẹ́ rójú ẹ̀ o tó rójú ẹ̀ ugly olórí burúkú ọmọ òṣì tẹ́mi ṣe program kan níbi 2 weeks ago tí mo ń sọ fún yín pé tí mo rí pé ọmọ gidi ọmọ ọkọ ni aṣọ ọmọ àlè gidi gan ni tí mi ìfẹ́ kẹ́ rójú ẹ̀ tó rójú ẹ̀ ugly bó ṣe wà yẹn ó ugly àgbà yahoo gidi gan ni big time àgbà yahoo ọmọ burúkú ọmọ àlè. Yorùbá nation ọ̀pọ̀ àwọn ọlọ́pọlọ kíkú ló wà nú ẹ̀ táàsì gbọdọ̀ gbà wọ́n láàyè kan tẹ́lẹ̀ tí bàbá ẹ àti bàbá ìrandíran ẹ táwọn náà wà níbẹ̀ ọlọ́pọlọ kúkú ni wọ́n ọlọ́pọlọ kúkú ni gbogbo ìrandíran ẹ láti generation bàbá kan ní máa kọ́kọ́ bàbá lákùnjá ẹ ọlọ́pọlọ dúdú ni wọ́n torí àwa tá à ń ṣe àwọn ọmọ gidi àwọn ọmọ ọkọ Yorùbá àwa tá à ń fẹ́ kí àjẹ ìran Yorùbá àwa là ń ṣe olórí burúkú ọmọ òfò ọmọ àlè. Yorùbá nation ẹ sọ fún kókó resist ẹ tọ́mátì ẹ̀ gbọ́dọ̀ wọn sọ wípé jáde fún rally Yorùbá nation ẹ sọ fún pé wọ́n yẹra bẹ̀ kí wọ́n sá. kò ní dáa fún ẹ ta ló sọ fún ẹ ṣáṣọ fẹ́ pé rálì là ń ṣe ni olórí burúkú ni ẹ fẹ́ mọ̀dí abájọ ni ẹ lè mọ̀dí abájọ ẹ̀rù tí ń bá yàyà yín ti ń já torí pé ti rí pé Sunday èmi náà mọ̀ pé àwọn tó máa tá lára máa pọ̀ torí pé bí ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ògbówó Ṣòwò Babádámì ẹkùn ọkọ Nàìjíríà gọọmenti ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Chief Mrs Adérọ́pò bó ṣe wálé yẹn ẹ̀yin tó máa bínú máa pọ̀ ẹ̀dẹ̀ máa tara kú ni ẹni bá fẹ́ wò ṣẹ́jú akàn apẹ́lẹ́ tí omi gbogbo ẹ̀yin tẹ́ bá ń wo ọ̀nà tí Chief Sunday fẹ́ gbé gbà tí ẹ fẹ́ gbé Yorùbá nation yìí gbà wàláhì ẹ̀pẹ́ létí omi ẹ̀yin àṣìírè ara ti ń ta yẹn tí ń jáde nǹkankan àmọ́ pọ̀ ọ̀yọ́ tẹ́ ta lọ yẹn àmọ́ pọ̀ máa bí nǹkan bẹ́ẹ̀ ni torí pé tó bá ti ń lára yàn onílára kò ń fẹ́ kéèyàn ṣoríire kò ń fẹ́ movement yan ó dẹ̀ máa ṣọ́yàn ni ṣé o mọ̀ yìí pé òkè má bọ́rọ̀ ẹ lọ. èyí tí wọ́n ṣe níjọ́ sí àwọn tẹ́ẹ̀dì wọn ń sùn mélòó ni wọ́n kéta fún nínú àkàmì àwọn tí ẹ pé Yorùbá nation ló sọ wọ́n di ẹnu wọn rinlẹ̀. onídàá fún olórí burúkú aṣèrè ni èèyàn mélòó ni Yorùbá nation ti pa
èèyàn mélòó ni láti ìjọ tó ti ń ṣe rally wá tí Professor Banji Akintoye tó ti ń kó wa jẹ ẹ bá mi pe olórí burúkú ọmọ àlè tó lóun bàbá àkókò ọmọ àlè arígídí àkókò yẹn ọmọ àlè arígídí yẹn bá mi pè ọmọ òṣèlú yamayama bíi ìgbà wàrà ẹni bá mọ̀ kó bá mi pè kó bá mi tàgẹ̀ #bàbá àkókò olórí pọnransan bíi ìgbà wàrà ẹ bá mi pè ọmọ òfò ó dé èèyàn mélòó lájọ tí Professor Banji Akintoye tó ti ń kó wa jẹ àti ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá láti ọdún tó ti ń kó wa jẹ kò tí sí ẹ̀mí èèyàn kankan tó tọwọ́ wa bọ́ àwọn tí wọ́n kú Nigeria government ní bàbá Buhari bàbá màálù òun ló sọ pé kó lọ pa wọ́n bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó kú nínú Yorùbá nation tó jẹ́ pé Yorùbá nation lẹ́gbọ́ kó pa kò ní dáa fún olórí burúkú ara ti ń ta yín ọ̀rọ̀ náà dùn yóò fẹ́ ké ẹni fẹ́ wò ṣẹ́jú akàn á pẹ́ létí omi ni tẹ́ ẹ bá sọ pé ti ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá lẹ́fẹ́ máa ṣọ́ gbogbo yín ohun mi pé lára máa ń pààyàn ṣá àti wà tẹ́ni tó rán ẹ àti wà tọ̀gá ẹ̀ tó rán ẹ lára máa ń pààyàn onílára ò ráyé wà ẹni tó bá lára kò ráyé wà ọkùnrin tó ń gun òní balẹ̀ ìlara gan ju àjẹ lọ ẹni tó bá lára yín ẹ sá fún o torí títí wọn gan ju tìtàjọ lọ ọmọ wa ṣọ yín ni tó bá rí pé fẹ́ gbẹ́sẹ̀ kan lọ síwájú báyìí inú máa bí wọn inú máa rún wọn ni gbogbo ẹ tó bá dẹ̀ ń rí èmi àti ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá gbogbo àtà ń ṣe Yorùbá nation àti Professor Banji Akintoye tó bá ń rí wa tínú bá ń bí wọn inú onítọ̀hún ò ní dùn títí ayérayé inú abímọ kúrú kan ò kì í dùn inú yóò ní dùn olórí burúkú ọmọ òṣì ọmọ ilẹ̀ àgbáyàwó. jìbìtì jàgùdà olè jíjà tẹ̀mbẹ̀lẹ̀kú nínú ẹ sì lẹ́fẹ̀ẹ́ borílẹ̀-èdè àwọn tó borílẹ̀-èdè olórí burúkú wọ́n gbowó lọ́wọ́ ìyá láyà ẹ̀rí olóṣì ọmọ àlè wọ́n gbowó lọ́wọ́ ìyá láyà ẹ̀rí olórí burúkú ọmọ òfò ọmọ òṣì ìwọ wà ń lo òyìnbó òun gbádùn ẹ ṣàfẹ́ kí Yorùbá nation ìkó wáyé ṣá ẹ fẹ́ kí Yorùbá nation olórí burúkú ara yín dẹ̀kẹ̀lé lè ìlú òyìnbó lẹ pọ̀ sí jù tí Nàìjíríà bá dáwọ́ ṣe máa lọ gbé Nàìjíríà olórí burúkú ọmọ òfò játijàti ìwọ ṣe máa lọ gbé Nàìjíríà tí Nàìjíríà bá dá ó wà ń lo òyìnbó ìṣẹ́nu yamayama mo mọ̀ pọ́n rán ẹ jáde ni kò dẹni dá fún àtẹni tó dọ̀rán ẹ jáde orí burúkú lẹ máa ṣe játijàti rédèrè ló máa gbẹ̀yìn ayé yín ìwọ ọmọ òfò yìí. bí wọ́n ṣe tó fi di èrò orílẹ̀-èdè tí wọ́n ṣe tó fi rí gbà rí. náà lásán tí mo fi sọ̀rọ̀ yìí fún yín o mo sọ nígbà tí mo sọ̀rọ̀ nípa olóyè Sunday Ìgbòho pé kó ṣọ́ra ẹni tó bá torí ẹ̀ fagbọn kì í dúró jẹ àgbọn yẹn kì í dúró jẹ olóyè òṣèlú o olóyè òṣèlú akíkanjú ènìyàn òun ni olóyè jẹ ní Sunday Ìgbòho òun wọn jẹ àmọ́ bàbá olóyè wọ́n ti ń lò yín fún ìṣọ̀kan ilẹ̀ kóòtù òjire ẹnìkan tí màá béèrè lọ́wọ́ Sunday Ìgbòho ni wípé bàbá. ẹnu ẹ sọ̀rọ̀ ṣé Sunday Ìgbòho wà nù ẹgbẹ́ olóṣì olórí pẹ̀tẹ́kì bí àmàlà sàárà ṣé o ṣe Sunday Ìgbòho sọ pé kò advice òun àṣìírè ìhun tẹ bá wà ní kẹfẹ́ẹ̀sì ẹni tó rán ẹ wá ni kò sọ pé ní báyìí ló rán ẹ wá kẹ́dẹ̀ sọ nǹkan tó ń ta yín lára ṣe Sunday Ìgbòho kò ń ṣọmọdé nínú ìlú ìtọ́mọ́ bá ti pé 18 years ó ti di adult ó lè advice ó ti advice ara ẹ̀ tán olórí burúkú ọmọ òfò àgbà yahoo. orílẹ̀-èdè tẹ̀lé ń jà fún ṣé ẹ̀yà abìkan ní kóòtù òjire lẹ́ ń jà fún ni àbí ẹ̀yà tí wọ́n lóun ló ń jẹ́ Yorùbá tẹ́lẹ̀ ṣáwọn lẹ́ ń jà ìjà yẹn fún. torí arísàn wípé anything about Èkìtì Ondo State àwọn Iléṣà nǹkan kan wọn kò sí kan tó kàn yín bẹ́ẹ̀ arísàn yẹn ó yẹ yín nísìnyí a rí bẹ́ẹ̀ yà. ojú inú ẹ fọ́ tìtagun òríran pẹ̀lú sáì tó sọ ipò orí yẹn ojú inú ẹ ó ti fọ́ tìtagun òríran pẹ̀lú sáì tó sọ ipò orí yẹn olórí burúkú ọmọ àlè ṣé bọ́kùnrin ni wọ́n lọ ṣe bó onú kòǹdì ṣé bó onú kòǹdì ó lẹ̀ nẹ́gbọ̀n oní bàbá ó náwọn ọkùnrin ó ṣe kó wọn jáde ṣé Sunday nìkan ní Ìgbòho ni àìmọye Ìgbòho ní Nàìjíríà kí wọn náà dẹ́bi orúkọ ẹ sílẹ̀ kó porúkọ ẹ ní bàbá àkókò ṣà olórí burúkú tàbí ohun tó bá máa pè ṣé Sunday Ìgbòho nìkan ló gbọ́dọ̀ gba Yorùbá nation fún wa ni ṣé bó onú kòǹdì wọn náà ṣe jáde ọmọ òfò ọmọ játijàti ó láwọn rí sáìn dandan ní kó jẹ́ pé Sunday Ìgbòho nìkan ni kò ní dáa fún yín ẹ̀yin onílara ayé onílara ayé ẹ̀ máa bàjẹ́ ni ayé yìí dẹ̀ máa bàjẹ́ ni. òun ni ẹ fẹ́ gbé lórí ju ẹ̀yà kan lọ nínú ẹ̀ ìyẹn ni èkejì mo béèrè níjọ́ sí wípé nígbà tẹ́ ẹ wá visit Aláàfin ẹ bá visit Aláàfin á nítorí pé wọ́n ṣẹ̀ fi bàbá jẹ ni òun ló jẹ́ kẹ́ ẹ wá visit wọn all right no problem now ẹ wá kúrò bẹ́ẹ̀ ẹ lọ sí ilé ọlọ́sọ̀dọ̀ bàbá Olúgbọ́n ẹ débi bẹ́ẹ̀ ara àwọn ọ̀rọ̀ náà. ẹ wo bó ṣe ń ṣe ọkùnrin ẹgbẹ́ ṣé bóun náà ló kóńdì ẹ bó ṣe ń ṣe ẹni ẹlẹ́ni káàkiri ayé onílára ò máa dà kó máa dá kéèyàn nílára àrùn wa nílára ẹni tó bá nílára ẹ sáfù ẹ má bàa ṣe o tó ló nílára máa máa ṣọyín káàkiri ni ó máa máa ṣọyín káàkiri gbogbo bí tẹ bá lọ báyìí kò ní fẹ́ progress yín kò ní fẹ́ kẹ́ ṣoríire tẹ bá ti ń fẹ́ ṣoríire báyìí inú máa máa bí ni ó máa máa ṣọyín káàkiri ni ẹ bó ṣe ń ṣọkùnrin ẹgbẹ́ ṣé fún náà ló kóńdì ó dẹ̀ nẹ́pọ̀n oúnjẹ àbí kò nẹ́pọ̀n bóyá òkòwò tiẹ̀ gan ni pàápàá ló mọ̀ tó ń ṣọkùnrin ẹgbẹ́ káàkiri wèrè sọ̀rọ̀ ẹnu ẹ lọ́mọ òfò. tí ẹ sọ mbẹ
ẹ ṣáà ṣe ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ kinní kan ẹ fẹ́ padà ẹ fẹ́ ṣe gbá ó ṣe jẹ́ pé táìmù yìí lẹṣẹ wá plan wípé ẹ fẹ́ wá jáde fún rally Aláàfin tó jẹ́ pé ṣé ń gbọ́ ó ló ṣe jẹ́ pé táìmù yìí lọ́sẹ̀ wà plan pé àwọn fẹ́ jáde fún rally ẹjọ́ torí Ọlọ́run kí ló kún lórí burúkú ọmọ òfò yìí ń bẹ̀ kí ló kún lórí burúkú Ìgbòho wáyé ti tẹ̀ wọ́n náà wáyé ti ti ẹni ṣọ́fí ẹ̀ṣọ́ Ìgbòho ni àbí gbà tí ìyá Ìgbòho ìyá tó bí màmá Ìgbòho máa kú wọ́n sọ pé olórí burúkú olórí pọngbá yìí má bá mi ṣọ́ Ìgbòho kí n ti tẹ pẹ̀lú Ìgbòho tó ń bí léèrè tó ń ṣọ́rí ìrìn ẹsẹ̀ ìrìn ẹsẹ̀ Ìgbòho bí kò ṣe kó jẹ́ pé táìmù ṣé Ìgbòho sọ fún ẹ ṣé wọ́n fẹ́ jọ́ lọ ẹ̀ fẹ́rárì lòún fẹ́ ṣe ni ṣé ìta lọ ṣe lọ́yọ̀ọ́ ṣá sọ fẹ́ fẹ́rárì la fẹ́ ṣe ni ẹ fẹ́ mọ̀ di abájọ ni ẹ lè mọ̀ ẹ fẹ́ ṣú ẹ̀ṣẹ́ gbọ́ akùnrin ẹ dẹ̀ máa pẹ́ létí omi àti wà tọ̀ ọ̀gá ẹ̀ tó rán iṣẹ́ ọmọ àlè lọ yín méjèèjì. ẹ̀dẹ̀ ń gẹlẹ́kú òun ló kúndùn wọn nílùú Ọ̀yọ́ mẹ́rin náà mo wá pè kí ló dé tí wọ́n fi dé ọ̀dọ̀ bàbá Ọọ̀ni àwọn kan purọ́ wọ́n ní wọ́n pe bàbá Ọọ̀ni wọ́n ní wọn ò sí lé. àbẹ́rì wèrè olórí burúkú lélẹ́yẹ ẹgbà mí wọ́n gbàgbá yẹ ẹgbà mí olórí burúkú Ọlọ́run máa gbà mí lọ́wọ́ onílara o máa gbà mí lọ́wọ́ onílara o tó máa ń ṣọ́ mi àwọn monitoring spirit tó ń ṣọ́yàn káàkiri máa gbà mí olórí burúkú wà lélẹ́yìí kí n ti tẹ pẹ̀lú Ìgbòho ní láìfẹ́ láti live ohun tó bá wù Ìgbòho ni wọ́n máa ṣe ìwọ ń sọ pé kí ló tó jẹ́ pé táìmì ní Ìgbòho wálé tó fẹ́ ṣe rálì ilé tó wà yẹn ń bí nínú ó bí wà tọ̀gá ẹ nínú Ìgbòho ògbóyè lọ́wọ́ yín àti wà tọ̀gá ẹ Ìgbòho ògbóyè lọ́wọ́ yín Ìgbòho sọ pé òun fẹ́ dàrẹ ọ̀nà Kakanfò kò ní dáa fún ẹ̀wọ́ ọmọ òfò yìí ìwọ ń sọ pé kí ló tó jẹ́ pé wọn kọ lẹ́tà sí Ọọ̀ni of Ifẹ̀ olórí burúkú aṣèrè èmi ló bí pé èèyàn gidi ni program tí mo ṣe before ìkí tó ṣe eléyìí bí i 2 weeks ago last week náà ni mo sì sọ ọ́ tó béèrè bẹ́ẹ̀ yẹn o mo sì sọ pé Ọọ̀ni of Ifẹ̀ làwọn kọ́kọ́ lẹ́tà sí pẹ̀lú Aláàfin of Ọ̀yọ́ plan wa gangan ni pé ká lọ sọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ mi ò ṣàlàyé fún olórí burúkú àwọn èèyàn gidi tó ń wè mí lèmi fẹ́ ṣàlàyé fún ọmọ àlè ọmọ òfò rẹ èmi ò ṣàlàyé fún ẹ plan wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ká kọ lẹ́tà sí Ọọ̀ni of Ifẹ̀ pẹ̀lú Aláàfin of Ọ̀yọ́ ká lọ bá wọn nígbà tá a dẹ̀ kọ lẹ́tà sí Aláàfin of Ọ̀yọ́ tí wọ́n fi fún wa ní déètì pé déètì báyìí ní ká wá díẹ̀ níyì Ọọ̀ni of Ifẹ̀ wọn ò tí ì dá wa lóhùn àdẹ̀ bínú sí tó bá dá wa lóhùn lọ́la fine a máa lọ kí wọn because plan wa nìyẹn wọn ò dẹ̀ dá wa lóhùn ṣùgbọ́n ní tèmi mi ò wà surprise tó Ọọ̀ni of Ifẹ̀ ò bá jẹ́ ká wá o torí alára àwọn ọmọọṣẹ́ Tinubu ní Ọọ̀ni of Ifẹ̀ ọba APC Ọọ̀ni of Ifẹ̀ so ẹ̀rú lè máa bá Ọọ̀ni of Ifẹ̀ pé bí a ti ẹ̀hún Tinubu máa bínú tí wọn bá kọ lẹ́tà sí wáyé pé ká wá olórí burúkú ara ẹ kí ló wá dé kí nìkan tó kọ̀ yàrá ìyá bàbá lákùjá ẹ̀ bẹ̀ kí ló ń ta ẹ́ lára ọmọ òfò ọmọ òṣì kí nìkan tó ń ta ẹ́ lára ṣé wọn ló rán wa iṣẹ́ ìdáṣẹ máa sọ fún ẹ wípé àti kọ lẹ́tà àti ṣe gbà àti ṣàwo olórí burúkú nìyí ara máa ta yín pa ni wọn láyà ara sí Sunday Igboho ara máa ta yín nítorí pé bẹ́ẹ̀ ṣe ń rí ọmọkùnrin yẹn wípé ó tún wá sí Nàìjíríà gbogbo èyí tẹ̀ sọ wípé Ìgbòho lè wálé Ìgbòho lè wálé Ìgbòho lè wálé gbogbo yín náà lélẹ̀ Ìgbòho wá wálé ó wá ń ta gbogbo yín lára ẹ máa kú ni bẹ́ẹ̀ ni ẹni orí bá ti dá làdìsá ẹni orí bá ti dá o Àdìsá orí ti dá ẹ náà ọyẹ lè pa kádàrá béèyàn lè pa kádàrá lásán aṣọ rẹ̀ á fàya tẹ bá lè pa kádàrá rẹ̀ aṣọ yín máa fàya ni ẹni bá lè pa kádàrá mi tó bá bínú èmi náà aṣọ yín máa fàya ni bẹ́ẹ̀ ni ẹ̀yin òkú la fi ń jàkàrà ẹ̀yin yín báyìí mo ti máa jàkàrà yín ẹ̀yin olórí burúkú ẹ̀yin monitoring spirit tẹ̀ ń ṣọ́ káàkiri kí n ti yín ṣe bóun náà ló kóńdì kí ló ṣọ́gbòwò fún kò ní dáa fún ọmọ àlè. ọbẹ̀ mo accept mo ní no problem ìgbà tó wáyá mo wá rí wípé àwọn èèyàn wọn ti ń plan. ẹ káàbọ̀ o sísà mi Olúwatóyìn Deborah ẹ káàbọ̀ mọ́ ìmọ̀ Ẹdúnjọbí Táíwò ẹ káàbọ̀ olórí burúkú kan mà ní ló ń ṣe fídíò ara àwọn tó rán ni o wọ́n rán ni o ọ̀rọ̀ bíi pé arákùn ti ń ta àwọn Ìgbòho tún ti wálé o ọ̀rọ̀ bíi pé wọ́n fẹ́ gbàrí Ọ̀nà Kakanfò lọ́wọ́ àwọn ọmọ ọba ní Ìgbòho sọmọ ọba Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́rùn nílẹ̀ ńlẹ̀ yẹn ní Ìgbòho máa wá jẹ kí ló kàn Ìgbòho pẹ̀lú yẹn ìfò Ìgbòho ń sọ yín pé ẹ má pààrọ̀ mi mọ́ ní Ìgbòho ṣe jáde ẹ má pààrọ̀ mi mọ́ ara ń tábọ́ ṣe ń pààrọ̀ ẹ̀ ló ṣe jáde kò ti torí oyè jáde so ẹ má bẹ̀rù Ìgbòho ò ní oyè kankan jẹ ẹ má bẹ̀rù rárá ọmọ ọba ní Ìgbòho tí Ìgbòho bá máa jẹ ọba gangan ló fìtì Ìgbòho láti jẹ kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ìgbòho fẹ́ jẹ nígbà tó fi ń jẹ oyè Àwòdì lè gbẹ́ nìyẹn jẹ́ kó nírèsè máa ṣe ó tún wá wálé báyìí nísìn fún security ẹ tún wá ń bínú ẹ tún ń ṣọ́ káàkiri Ọlọ́run gbà mí lọ́wọ́ ẹni tó ń ṣọ́ mi o gbà mí lọ́wọ́ àwọn ẹni ibi o gbà mí lọ́wọ́ àwọn aláròkà o gbà mí lọ́wọ́ àwọn ẹbínú ẹni o pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí yìí ẹ máa gbàdúrà yẹn ó ṣe pàtàkì o àwọn monitoring spirit tó máa ṣọ́ yín káàkiri ẹ máa gbàdúrà k'Ọlọ́run gbà yín lọ́wọ́ wọn kó gbé yín lékè wọn ara wọn leléyìí o àwọn olórí burúkú somebody olórí burúkú multiply by olóṣì ìsìnkọ́tò àṣìírè má ṣàǹfààní èpè màlẹ́. wọn náà fẹ́ bẹ̀rẹ̀ rally padà
kódà wọ́n ti lọ sọ́dọ̀ ọlọ́wọ̀, wọ́n ti lọ drop lẹ́tà fún ọlọ́wọ̀. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ta ló sọ fún pé rálì la fẹ́ ṣe? Ta ni ó sọ fún yín pé rálì la fẹ́ ṣe? Wọ́n ń kájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ tí èèyàn máa ń mọ nǹkan tó wà ní kún yàn ni. Ta ló sọ fún yín pé rálì la fẹ́ ṣe? Ṣé ìgbà tá lọ kí ọba Ọọ̀ni Aláàfin ṣáà sọ pé rálì la fẹ́ ṣe ni? Ara ń ta ẹni àti wọn àtọ̀gá ẹ tó rán iṣẹ́ ẹ fẹ́ mọ̀ òde abájọ ni kò lè yé yín. Ẹ wo ẹ máa tí ẹ bá jáwọ́ nínú Yorùbá Nation yín olórí burúkú ọmọ àlè ọmọ òfò yìí ẹ pọ̀ nínú yọ̀ bẹ́ẹ̀ ni. wọ́n ti dọ́dọ̀ Déjì Àkúrẹ́, ẹ fẹ́ bẹ̀rẹ̀ rálì Ògùn state wà lẹ́yìn tí lọ bẹ̀rẹ̀ rálì bẹ̀. Ó wá jẹ́ pé ibẹ̀ yẹn lè fẹ́ lọ bẹ̀rẹ̀. Àmì kí nìdí ni wípé Déjì of Àkúrẹ́ òun àti Ọọ̀ni 5 and 6 ni wọ́n. Ó ní Ògùn state wà bẹ́ẹ̀ àṣẹ lọ bẹ̀rẹ̀ rálì láti bẹ̀. Ètò kí ni nǹkan tó kàn tó mọ plan wa ni kí ló dé kí ni nǹkan tó ṣe bọ́kùnrin lòun náà ló kọ́ndì òun kò ṣe máa ṣe rálì kò ṣe gbé gbà kú olórí burúkú padà àwọn lè ṣó gbọ́ nǹkan tó ń sọ sí tíṣà kò rí pọ̀rọ̀ tóun ń sọ létí ó ń rùn ni kò rí pọ̀rọ̀ tóun ń sọ létí ń rùn ni ó fẹ́ mọ plan wa ni ó fẹ́ mọ bí tá à ń lọ ni olórí burúkú ẹ máa pẹ́ létí omi hypertension máa mú yín ni hypertension máa rí ẹ̀jẹ̀ ríru ọlọ́mọdé ọ̀nà hypertension wà láì pẹ̀lú bó ṣe ń ṣọ́ wa ìwé olórí burúkú ọmọ òfò ìbọ́kùnrin ní onókòndì ìwọ náà dẹ̀ kó ń lo òyìnbó kó lọ sí Nàìjíríà olórí burúkú ọmọ àlè. Òun àti Ọọ̀ni 5 and 6 ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn. They knows what they were doing. Ọ̀tẹ̀tẹ̀ create pẹ̀lú Ọọ̀ni ẹ wo á expire mọ́ yín nínú mi tábùkù ní bó ti mọ́ yín tẹ́ ẹ̀ bá jáwọ́ nínú ẹ̀. Now wọ́n wá fẹ́ lo àwọn ọba wọn yẹn wọ́n wá fẹ́ jáde mega rally yìí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe rally. Kí ni nǹkan tẹ́ fẹ́ ṣe rally fún? Ṣèbí tí èèyàn bá fẹ́ gorí léèdè a máa ní backup ni backup wo lẹ ní lókè tí wọ́n fẹ́ pẹ̀lú yín tàbí tí wọ́n fẹ́ máa defend yín lókè láti. ẹnu ẹ sọ̀hún yẹn òkun ẹ kò sẹ́ni tó ní monopoly bó ṣe bí wọ́n ṣe lè gba freedom bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe gba freedom nínú ìlú tí mo wà yìí ó yàtọ̀ sí bó ṣe máa gba freedom nílùú bòmíì ó dẹ̀ yàtọ̀ sí báwọn náà ṣe máa gba freedom ní Nàìjíríà kò sẹ́ni tó ṣé yunifásitì wà fún ẹni bí wọ́n ṣe gba freedom ni kò sí yunifásitì fún bí wọ́n ṣe gba freedom oníkálukú ń try bọ́ọ̀nù ẹ̀ bá ṣe gbà ni ẹ ṣe máa fi gba freedom ni bẹ́ẹ̀ ni kí wàá ní títí ẹ̀ ń bẹ̀ tó wá ń ṣọ́ wa ó lè ṣe fi wá sílẹ̀ kó máa wò kẹ́ fọwọ́ lẹ́rán náà tí wọ́n sọ yìí pé ṣé bó ṣe ń gba freedom ṣáà ní backup lókè ni gbàgbé ẹ̀ Yorùbá Nation tàtijọ́ ó ti yàtọ̀ sí tìsín bẹ́ẹ̀ ni olórí burúkú ni ẹ fẹ́ mọ̀ ní abájọ ni kí ni nǹkan tó kún ẹ̀ fi wá sílẹ̀ já máa ṣe títí wa ara ń ta yín ni wọ́n rán ẹ jáde ni ẹ má gbàgbé o Chief Sunday Igboho náà rẹ Ọ̀nà Kakanfò jẹ o kò ní jẹ o wọ́n fi lọ́gbọ́n kò ní jẹ ni kí Aláàfin ọba Lámídì kó tó kú kò ní jẹ o ẹ má jẹ́ kẹ́rù báyìí o torí ẹni má jẹ́ sọ̀rọ̀ jù jẹ́ kí n ṣe research comment mi ṣá. pé kí nǹkan tẹ wá kó ba lè tẹ̀yìn lọ́wọ́ ẹ sọ fún mi ẹ ní bákọ̀ ẹ ní kankan ẹnu lákọ̀ fún pèpè lójú ọ̀nà a ti lọ sí UN a ti ṣe bá ẹ ti kọ lẹ́tà sí kinní kan a ti ṣe tọ̀hún kọ lẹ́tà tẹ ẹ kọ àrí lílọ àárín kankan. kí n ti tiẹ̀ pẹ̀lú titi wa lẹ́tà tẹ kọ ẹ rí tí wọn ló rán wọn iṣẹ́ ni ṣé bẹ́ẹ̀ tó bá rán yàn iṣẹ́ lè máa bèrè pé lè máa jábọ̀ fún nígbà tó ràn wá iṣẹ́ kí n ti tiẹ̀ pẹ̀lú lẹ́tà tá a kọ orí òde ní rí tó lójú ẹ ti fọ́ ojú yóò dẹ̀ lè làmọ́ láyéláyé báyìí lójú yẹn máa wò kí n ti tiẹ̀ pẹ̀lú lẹ́tà tá a kọ fi wá sílẹ̀ kò sí yunifásitì pé kọ́lẹ́jì yunifásitì lélẹ́yìí bó ṣe ń gbà mí lélẹ́yìí kò sí tó bá dẹ̀ wà olórí burúkú rán ìwọ àtọ̀gá ẹ̀ jọ lọ síbẹ̀ kẹ́yìn náà wá gba títí ara ń ta wọn náà ní pé Ìgbòho tún ti ń wálé Ìgbòho ń gba ìjù lọ Ìgbòho ń gba ìjù wọn lọ Ìgbòho máa gba ìjù wọn lọ ni torí pé tó bá sọ pé kí Ìgbòho jẹ́ security obìnrin pé Ìgbòho máa jẹ́ security fún Nàìjíríà ni o tó bá sọ pé kí Ìgbòho jẹ́ ìrọ̀lẹ́ ní pé Ìgbòho ṣiṣẹ́ ẹ̀ ni ó bẹ́rì tiẹ̀ ni kò ṣe kọ́kọ́ ọ̀kan gbé fún bẹ́ẹ̀ yẹn wọ́n rí kó deserve ẹ̀ ní bẹ́ẹ̀ ni torí pé tó fi joyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ because wọ́n ń pààyàn àárín payín tó bá pààyàn ní Kwara tó pààyàn lóńdó tó pààyàn lọ́yọ̀ tó pààyàn káàkiri ọmọ ní ẹjọ́ ẹ bá pe Chief Sunday Igboho Chief Sunday Igboho la fẹ́ o ẹ bá pe Chief Sunday Igboho nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ẹ bá fẹ́ pé ẹ bá wá pé lágbájá ìyẹn ló wá ń dùn àdúrà àtọ̀gá ẹ má bínú orí kẹ mú fìlà kẹ fi dé dòdò ẹ. Using AI is not optional anymore. It's a career insurance. Watch this. Let's be real. Most people over 40 ẹ má bínú jàre. Kí ni gbogbo eléyìí? Oh my God. Olórí burúkú ọmọ òṣì.
ó ti lọ wèrè ọmọ burúkú ọ̀daràn ó ti lọ wèrè kò fẹ́ kí n play òun á ṣeré má ṣàǹfààní èpè máa lé má ṣàǹfààní èpè máa lé kó sì sàn. Yorùbá nation wọ́n fẹ́ lò wọ́n against Ọọ̀ni ṣé ẹ fẹ́ ní ẹ mọ̀ wípé Sultan of Sokoto òun ló jẹ́ olórí gbogbo ọba nínú constitution ṣe rò bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ǹjẹ́ ẹ sọ̀rọ̀ sí sí wọ́n wá ní òkè if that be the case ẹ ń pè fún orílẹ̀-èdè ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí restructuring ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ní ibibẹ̀. ṣé ń gbọ́ restructuring tó jẹ́ wípé wọ́n ti ń béèrè fún restructuring nísìn over 50 years ló ti ń béèrè fún restructuring tí wọ́n fún wọn ní restructuring even ṣe tí màá sọ ó ní restructuring my foot restructuring ló tó fẹ́ ká padà sí o ṣé ẹ ní pé lórí burúkú làwọn eléyìí ṣé Nàìjíríà gbé ló ń sáwá sí lóyìnbó ló ń gbé lóyìnbó tó tún ń béèrè fún restructuring kí ni nǹkan tó fẹ́ restructure kí ni nǹkan tó fẹ́ restructure nínú Nàìjíríà tó ti bàjẹ́ kí ló fẹ́ restructure ó ń béèrè fún restructure ohun tó gẹ̀ ẹ́ ní kọ́sọ nìyẹn ṣe ti mọ̀ ìpè lára ni ẹ̀yin ò dẹ̀ máa béèrè fún restructure yín káwa náà dẹ̀ máa béèrè fún Yorùbá nation tiwa lẹ́gbẹ̀ẹ́ kan àbí ṣé dandan nígbà tá a rí yín exist ẹ ti mọ̀ pé ayé ti gbàgbé ìwọ àtọ̀gá ẹ ayé ti gbàgbé yín wọn ò rántí yín ní Nàìjíríà wọn ò rí yín yẹn ló ń ta yín lára ẹ mọ̀ pé ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ nìgbòho ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ àsìkò àwa yúùtù rẹ o kẹyẹ bínú wa for sure ni young ṣàgó Babangida olórí burúkú ọmọ òṣì ọmọ òfò ó ń bèrè restructure ẹ̀ẹ́dẹ̀ ṣe títí káwa náà ṣe títí wa ayé onílàárò mà lè dá o ayé onílàárò mà lè dá ó máa bàjẹ́ fún onílàárà mà ní o ó dà. Létà òun ló máa wá sọ fún wa pé káàdì náà dìbò òkè afẹ́ dá dúró o àbẹ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́ ẹni rárá o ẹ̀ ṣì yẹn ẹ kàn fẹ́ dá dúró gbà ń lójú ẹsẹ̀ ni. Wọ́n wá torí ẹ̀ wọ́n mú Ọọ̀ni rìṣà olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá olórí gbogbo ọba lẹ́kọ̀ọ́ tó dire olórí gbogbo ọba Nàìjíríà pàápàá olórí gbogbo ọba of Africa. Wọ́n wá mú wọn lọ fi jẹ kó chairman Ìgbò wà bẹ́ẹ̀ Ìgbò sọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ wọn wá jáde wọn ní láláì pa wọn ò ní gbà ẹ dákun ká ní òmò wípé ọ̀tẹ̀ yẹn ló wà ńlẹ̀ ọ̀tẹ̀ pín ní sí méjì o ọmọ yín wà ńbẹ̀ Tinubu wà ńbẹ̀ tó yẹ kí ẹ àláì pẹ̀lú ẹ ń wá ọ̀nà bí ẹ ṣe jojú Ọọ̀ni ẹ ń wá ọ̀nà bẹ́ẹ̀ sì jojú Tinubu ẹni bá lékun méjì. ẹ rí pé lórí burúkú ọmọ àlè lélẹ́yìí àkọ́kọ́ náà wú Tinubu help kí ló kàn á pẹ̀lú ilé ayé Tinubu ní láìfẹ́ láti live Tinubu kọ́ ló máa sọ bí àwọn 60 million ọmọ Yorùbá bá ṣe máa ṣe ilé ayé títí wa fún wa táwa la dìbò fún Tinubu ṣe bí Tinubu gbèrè ẹ̀wọ̀ bẹ̀ ni olórí burúkú ó fẹ́ di blogger Tinubu ò lè rí ẹ Tinubu ò rí ẹ torí Tinubu ò rán ẹṣẹ́ wọn láyọ̀ ò tiẹ̀ ó súnmọ́ àwọn tí Tinubu tiẹ̀ máa rí rárá ó ń sọ̀rọ̀ fún Tinubu ẹ̀ rí pé wèrè lélẹ̀ ó náà fẹ́ jẹ́jú Ọọ̀ni of Ifẹ̀ kí ló kàn á pẹ̀lú gbogbo yẹn á ṣe èrè ó lọ bèrè lọ́wọ́ àwọn aṣíwájú bẹ̀gà tó sẹ́pọ̀ fẹ́ ṣe blogger fún àwọn fẹ́ ṣe mídíà fún Tinubu orí wọ́n ti parẹ́ bíi so wọ́n ti parẹ́ máa yé lára kò sẹ́ tó rí wọn mọ̀ ìwọ náà tún fẹ́ di blogger Tinubu rẹ̀ lọ sọ wọ́n káwọn wọn tí pè wàláhì ó tiẹ̀ sún méjì ẹ̀ rárá. méjì yóò pòfo dandan. ìyá ẹ̀ ló máa pòfo ọjọ́ tó ń kọ lẹ́tà ọ̀gá ẹ̀ máa pòfo gbogbo ìdílé ẹ̀ máa pòfo lágbára Ọlọ́run lórí burúkú ọmọ ìṣọ́mọ àlè. Ilé kan kó chairman ṣé Ọọ̀ni bá débẹ̀ yẹn Ọọ̀ni bá ti wà ní kábínẹ̀tì yẹn lókè àìní èèyàn lókè tí ń ṣe aṣojú wa ló jẹ́ kí àwọn pípùn wọ̀nyí wọ́n wọ̀ wá lára bó ṣe rí yìí. Wọ́n tún wá ní èèyàn wípé spiritual leaders kan tó máa wà pẹ̀lú wọn lókè ń bẹ̀ yẹn ẹ tí wá bẹ̀rẹ̀ sí ní gbémú ẹ wá lẹ fẹ́ bẹ̀rẹ̀ mẹ́gà rally ẹ fẹ́ bẹ̀rẹ̀ rally òfò láti tẹ́sí láti jọ ìtara àdé nǹkan kan. alálẹ́ bá ní kó dáa fún ẹ ọlọ́sàn máa jẹ ni tí ọlọ́sàn bá ní kó dáa fún ẹ alálẹ́ máa jẹ ni jákèjádé rédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ o ò ní rí bá ti ṣe òní rọ́nà gbígbà o ò ní kórè ìlú òyìnbó ní lágbára Ọlọ́run o máa bá wọn jẹ́ bàbá ìlú òyìnbó ní lágbára Ọlọ́run ìjẹ́pọ̀ ìgbẹ̀yìn ayé ẹ máa korò bí ewúro ni olórí burúkú ọmọ òfò ọmọ àlè kò ní dáa fún ẹ. kankan níbẹ̀ ẹlẹ́ẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ again. kí n ti tiẹ̀ pẹ̀lú tiwa kí n la pẹ́pẹ́rẹ́ mú ẹ. mo wá rí pé gbogbo lílọ bíbọ̀ Sunday Igboho ọ̀tẹ̀ ń bẹnu ẹ̀ ọ̀tẹ̀ ó ń bẹnu ẹ̀. ẹ rí pé ìjà alára lélẹ́yìí à ń jù wọn ò ṣe é wí lẹ́jọ́ ìjà alára ò ń tán bọ̀rọ̀ kí n ti tiẹ̀ pẹ̀lú Sunday Igboho síbò náà ló kóńdì ọmọkùnrin olùsílẹ̀ ẹ̀ olùsíyá ẹ̀ olùsẹ̀gbọ́n ẹ̀ olùsọ̀rẹ́ ẹ̀ olùsọ̀rẹ́ ẹ̀ kò sí nínú ilé torí pé ó ń jà fún mẹ́kúnnù ọmọdé sọ pé Yorùbá ò mà ṣe é dà fún un
ẹ̀yin Yorùbá ò mà ṣe é jà fún torí Ọlọ́run. Kí ni títí ẹ̀ pẹ̀lú Chief Sunday Igboho? Ṣé bóun náà ló kọ́ ń dì í? Kí ló ń ta yín lára tiwa àtọ̀gá ẹ̀ tó rán iṣẹ́ kí nìkan tó ń ta yín lára? Ẹ fọmọkùnrin yìí sílẹ̀. Ẹ fọmọkùnrin yìí sílẹ̀ kó ṣe ilé ayé ẹ̀. Ẹ ṣe wá ń sọ káàkiri báyìí. Ẹ fi sílẹ̀ oníláìfẹ́ láti líìfù ìjà alára mo ti ń smẹ́ẹ̀lì lára nínú ohun tó ń ṣe. Olórí burúkú ni yín, olóṣì ni yín, ojú yín dẹ̀ ló máa ṣe. Bàbá Sunday Igboho ẹ try ẹ lọ ṣọ́ra yín ẹ lọ ronú Aláàfin bó ṣe wà yẹn. In fact lẹ́tà tán láwọn Ọ̀yọ́ kọ́ jẹ́ kí n mọ̀ strongly wípé Aláàfin. Ṣé Chief Sunday Igboho olórí burúkú lẹ́sùn òfin rẹ̀ ti advice rẹ̀ tó ń advice Chief Sunday Igboho ṣáìbà gbé mọ́ra. Ṣé Chief Sunday Igboho sọ pé kó advice òun àṣìírí ní ọmọ òfò? Is behind with what is happening. Aláàfin wà kò lè sọ pé òun ò mọ̀ nípa ẹ̀. Kí ni Ọọ̀ni fi ṣe yín? Tinubu wà ń bẹ̀ tán. Rí rálì ṣe ní bí ọdún méjì rí rálì yẹn ṣe o. Ẹ wá rí pé wọ́n prepare for second time. Tí ọ̀pọ̀lọpọ̀ pàtì kóra wọn lóye gate Tinubu ẹ̀yin tẹ̀ tí wá jẹ́ èèyàn ní Tinubu yẹn ẹ tí wá gbé rálì ń plan fún rálì. Ṣé ẹ̀mí kó. Ó ní àárí rálì ṣe nígbà tí Buhari aṣerálì dáadáa nígbà tí Buhari ìgbà tí Tinubu yìí ọdún méjì tí Tinubu ti ṣe ta ló help kí ni nǹkan tó ṣe nílẹ̀ Yorùbá kí ni nǹkan tó ṣe orí ipa ṣì ń lọ náà la wà wọ́n ní ẹni tó ń bí Yorùbá yìí tí ìdèbí tó ń lọ kò lè dúró ṣá àti ìdèbí tá à ń lọ níbi pa máa dúró kí la fẹ́ dúró fún káwá dúró fún Tinubu kó ṣọdún méjì ó ti ṣọdún méjì kò sí tátà lójú yọyàn kò sí kókó wọ́n sọ pé ọmọ wa wà ń bẹ Tinubu wà ń bẹ àwọn afẹ́ ṣe rálì kí ló kà pẹ̀lú Tinubu ó Tinubu help kí ló kà pẹ̀lú Tinubu bẹ́ẹ̀ ni àbí wèrè ní babalà wèrè lélẹ́yìí ká dúró fún Tinubu kí Tinubu ṣe tán kí ni ilé ayé ti sọ pẹ̀lú Tinubu tẹ́ pé selfish interest tiẹ̀ ló bá lọ kò bá ti mẹ̀kúnnù lọ ó wá ń sọ pé káwá dúró fún Tinubu ó ti ya wèrè o wàláì gbogbo orun ẹ ti ya wèrè pátápátá. Ó máa affect ẹ̀ tí wọ́n ń plan fún rally ẹ̀rí bọ́ ọmọ àlè lọ́pọ̀lọpọ̀ ní. ọmọ àlè ni ìyá ẹ ọmọ àlè ni bàbá ẹ ọmọ àlè làwọn ọmọ tó bí ọmọ mi ìfẹ́ bú ọmọ lọ́mọ ọmọ àlè ni ẹ ọmọ àlè ni ìyàwó ẹ ọmọ àlè ni bàbá ẹ ọmọ àlè ni ìyá ẹ ọmọ àlè làwọn ẹ̀gbọ́n ẹ ọmọ àlè ni gbogbo ọ̀rọ̀ ẹ̀dí wọn ẹ àtọ̀gá ẹ tó rán iṣẹ́ ọmọ àlè ni gbogbo yìí ọmọ àlè olórí burúkú kí ni títí ẹ Tinubu ò lè rí ẹ ó fẹ́ jẹ́ spíkà fún Tinubu ò lè rí ẹ olórí burúkú ni ẹ ó ti ẹ̀ súnmọ́ bẹ̀rẹ̀ rárá olóṣì àṣírí ohun owó kí ni tiwa pẹ̀lú ti Tinubu tí wọ́n sẹ́ pé ká dúró fún Tinubu ká má ṣe rálì ọ̀dẹ̀ ṣe ti tiẹ̀ tí wá sílẹ̀ olórí burúkú olóṣì ìlara ló ń bá yín jà mo ti ń smell ìlara nínú gbogbo nǹkan tẹ̀ ń sọ ẹ má ṣọ̀wá ẹ fi wá sílẹ̀ ẹ já ṣe ilé ayé wa a ti lé ní 18 years ẹ já ṣe ilé ayé wa bó ṣe wù wá kọ́lọ́run dẹ̀ bá wa ṣe ẹ fi wá sílẹ̀ olórí burúkú ni. ní wọ́n ní tàkísà ní tààtàn kí ló dé tí nǹkan tí yóò ti fi jọ yín lójú náà. nǹkan wo ló fẹ́ jọ wá lójú kí ni ọ̀nà tó wá tara ilé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n bẹ́ẹ̀ ni Tinubu tàwa ìran Yorùbá lọ́pọ̀ bẹ́ẹ̀ ni ohun tó ṣe fún wa làwọn náà máa ṣe fún padà á ní ìdí ẹ̀mọ́ bẹ̀ torí ọdún méjì tó wà ń bẹ̀ àárí kókó wọ́n ṣí bọ́dà ilẹ̀ náà tì wọ́n ti bọ́dà ilẹ̀ Yorùbá ebi ń pa àwọn èèyàn láti ẹni bàbá màálù ló tì ṣé gbà tí Tinubu débẹ̀ tó bá nífẹ̀ẹ́ àwọn ìran Yorùbá ṣé kò yẹ kó ṣí ni láti ẹ̀wà ti fi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ́jẹ kó tiẹ̀ síbẹ̀ yẹn fún wa káwé pé bàbá yóò gbàgbé pọ́mọ Yorùbá lòun wípé ìran Yorùbá lòun kí ta ni Tinubu help tani Tinubu help tó sọ pé tẹnitẹni pé Tinubu sì ti wá ní kí ló kà pẹ̀lú Tinubu kò ní dáa fún ẹ attention sí kà ní ìwọ àtẹ̀gbọ́n ẹ ìwọ àtọ̀gá ẹ tó rán iṣẹ́ attention sí kà ní ẹ ń wá attention ni ẹ ń wá attention Nigeria government ní irọ́ ni wọn ò dẹ̀ rí yín ìgbà yín ti lọ ìgbà ọba mẹ́wàá ló ní ilé ayé ẹni kò lò lórí ayé gbó ìgbà tọ̀gá ẹ ti lọ bẹ́ẹ̀ ni kò dẹ̀ lè padà mọ́ bẹ́ẹ̀ ni Ìgbòho ló rèé lọ́wọ́ báyìí ní ìsìn bẹ́ẹ̀ ni ẹni Ọlọ́run fẹ́ báyìí ni ẹni Ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ báyìí ni ara máa ta yín pa ni ẹ̀yin wèrè. ilé kóòtù jíire kí ló dé tí pé ó dìgbà tí kìnìyàn bá ti bọ́ kúrò lọ́wọ́ yín náà lẹ́sẹ̀ àwọn máa kábàámọ̀ pé nígbà bàbá lágbájá kálá àmọ̀ ká ti ṣe báyìí sí. kí ni Tinubu ṣe fún wa tá a máa fẹ́ máa wò yí pé nígbà bàbá lágbájá ọdún méjì lòun náà ní Sunday tó bá máa da sátidé láti mọ̀ onínú ọdún mẹ́rin tó máa lò ó ti lọ ọdún méjì ara ni renew ìyà ló gbé wá fún wa ara ní ìran Yorùbá ni àti ìrí nǹkan kan ṣó máa kúrò bẹ́ẹ̀ báyìí ní ìsìn àwa ní fèpè sí bá ṣe fèpè sí bàbá màálù náà ni kò tí ì ṣe nǹkan fún wa táwa ṣe pé bóyá ọkọ̀ jẹ́ ká ní sùúrù o ká máa ká stop Yorùbá nation o ká máa gba Yorùbá nation o torí Tinubu ń ṣe dáadáa fún wa kí la ti rí
olórí burúkú ọmọ òṣì ọmọ òfò olórí burúkú lóyìnbó ló wà o ṣé nàìjíríà gbè lòun sá wá sí lóyìnbó olórí burúkú máa lọ sí lóyìnbó máa lọ sí nàìjíríà kó mọ bí ìyà ṣe ń jà àwọn èèyàn ọmọ òfò ni ẹ ìlara ló ń bá yín jà kí ló ń bá wọn jà o ìlara kí ló ń bá wọn jà o ìlara àti wà tọ́gà ẹ ìlara àgbòwò máa pa yín ni ẹ ṣe pọ̀ ń bẹ̀ ẹ mọ máa gbórí yọ ṣé mọ̀ yín pé fún ọ̀tá kò gbowó láti bí ọdún méjì tí gbowó rọra sẹ́ńpẹ́ sí Germany sí Kútọ́nù tó wà tó rọra sẹ́ńpẹ́ kí ni Ìgbòho lọ sí irú àwọn lọ́sọ̀ ìpínlẹ̀ òde wálé o kó bá bìdá kó wálé kò tó bẹ́ẹ̀ láti wálé èyí ní kan ṣe kíní kan kò tó bẹ́ẹ̀ kí ni Ìgbòho dé Nàìjíríà fún tán báyìí ìlara yẹn wá ń jáde ẹ̀jẹ̀ ló wà àwọn onílara yẹn ìlara tó ju ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ ni ìlara wà ìlara òde dà torí pé tó ń lara èèyàn yẹn náà akọ tiẹ̀ náà ò ní balẹ̀ tó ló máa ṣọ́ ni pé àyè alágbájá yẹ kí mo wáṣọ tí alágbájá wọ̀ lẹ́nu ààrẹ bàtà tí alágbájá wọ̀ lẹ́nu Ọlọ́run kí ló tó yẹ ṣe tèmi báyìí ìlara bó lára ṣe máa ń ṣe nìyẹn agaga kí wọ́n lọ ní wọn ní neighbor kó jẹ́ pé gbẹ́lẹ̀ yín lọ wà tẹ́ bá ti ń jáde báyìí ó máa ṣọ́ táìmù tẹ́ máa jáde táìmù tẹ́ máa wọlé ni ó máa ṣọ́ṣọ́ tẹ́ fẹ́ wọ̀ ni bàtà tẹ́ fẹ́ wọ̀ aago tẹ́ fẹ́ wọ̀ ihun tẹ́ ń ṣe gbogbo yín ó dẹ̀ ń fún rẹ̀ lápá tẹ́ńṣọ̀n ni ẹ̀jẹ̀ àwa ní stroke torí pé ó ń wò ṣẹ́jú akùn ó ń wo aago ọláago àwa ní stroke bó ní lára ẹ wò torí ṣe Sunday Igboho òun ló ń bí gbogbo Nàìjíríà ti ṣe Sunday Igboho wáyé ni ló ń bí gbogbo oríṣiríṣi ilẹ̀ o àti ìrìn nǹkan kan o ẹ jẹ́ kí n sọ fún yín tó bá máa da ọmọ Yorùbá nation ẹ má dẹ̀yìn bẹ́ẹ̀ ni ṣé bí tírú eléyìí ò bá wáyé ànímọ̀ pé nǹkan tá à ń ṣe ń dùn wọn ànímọ̀ ìpé ń wọ́ọ̀kì bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé nǹkan tó bá da òun fẹ́ kéèyàn ṣe òun ni ológo ló máa ń rogun ogun tó bá máa borí wa ni kọ́lọ́ máa jẹ kárí tí gbogbo eléyìí ò bá máa ṣẹlẹ̀ ànímọ̀ ìpé ń pì ní wọn ànímọ̀ ìpé àti fẹ́ẹ̀ débẹ̀ tán bẹ́ẹ̀ ni ó máa rọ́ta tí gbogbo ẹ̀ wọ́n ní nǹkan tó bá ń dùn tí nǹkan bá ń dùn fún yàn kéèyàn ṣọ́ra ẹ̀ kẹ́mi onítàn léegun èèyàn gbọ́dọ̀ rí ogun tó bá borí wa ní kọ́lọ́ má jẹ kárí ṣẹ́rí ní ìsìn báyìí ní ìsìn ó ti fi wọ́n pé àti fẹ́ẹ̀ débẹ̀ nìyẹn tó rárá ti ń ta wọ́n ara ti ń ta wọ́n inú ti ń bí wọn wọ́n ti ń rán wọn jáde àti ìrìn kankan wọ́n sì máa jáde o tẹ́ bá dẹ̀ ṣe ń gbé wa pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run a máa borí yín ni torí pé kí mẹ̀kúnnù kó lè bọ́ nínú ìyà òun lòun tá à ń ṣe yìí wà láìtàláì mo dúpẹ́ fún Ọlọ́run mi ò yọ ebi ò pa mi ò nílùú tí mo wà yìí ohun tó wù mí ni mò ń jẹ ṣùgbọ́n ó ń ta mí lára ni wípé kí ló tó ṣe ṣe báyìí fún ìran mi kí ló tó ṣe ń jẹ tí ìran mi ṣe ń jẹyà kí ló tí ọmọ aláṣọ wa tó ṣe ń wà kìsà kí ló tó ọmọ ẹlẹ́ran wa tó ṣe ń jẹ egun ṣé bí ìlú leléyìí àwa tó ń mọ̀rí gan wọ́n ń tọ́jú wa iṣẹ́ wà ṣé a sọ pé wọn lè ṣe ní Nàìjíríà ni àná lè ṣe ní Nàìjíríà ṣùgbọ́n lórí burúkú làwọn ọ̀tọ̀kùlú wa àwọn politician wa àwọn leaders and elders wa ìkà ni wọ́n bámúbámú ni mo yó ni wọ́n ò mọ̀ pé bí ń pa mẹ̀kúnnù olówó kan náwó lọ́wọ́ sí ni tálíkà wa ń tálíkà sí ni kí ló dé mineral resources tí Ọlọ́run fún wa ní orílẹ̀ Yorùbá wa ó tó ká fi ṣe ìjọba wa adẹ̀sán bàbá Tinubu wípé bàbá Tinubu ẹ máa bọ̀ nílẹ̀ Yorùbá ẹ wá ṣe leader even kò tẹ̀yẹ kóun ló máa ṣe first president fún Yorùbá nation torí selfish interest wọn torí selfish gain wọn wọ́n sọ pé àwọn ṣáà fẹ́ lọ torí bọ Nàìjíríà fẹ́ lọ torí bọ Nàìjíríà yẹn kí wá ló tí ì rí ṣe láti gbà tó ti wà bẹ́ẹ̀ wọn ò lè jẹ́ kán rí ṣe torí pé àwọn kan lọ ń rule àwọn kàbá lọ ń rule àwọn British lọ ń rule àwọn Fúlàní ló ní Nàìjíríà kí nìkan tó wá ṣe ká tó wá dúró ọdún méjì àbí bẹ́ẹ̀ kọ́ ká dúró ọdún méjì ìgbọ́ tó kọ̀ tó ń parẹ́ ká tó dúró ọdún méjì ó tó ń parẹ́ ó tó máa dé ó tó ṣe mẹ́fẹ̀ẹ́ bẹ̀rẹ̀. Yorùbá nation wọ́n fẹ́ lò wọ́n Ọ̀yọ́ lẹ́ẹ̀tì ni ó tó ṣe bẹ̀rẹ̀ ni. tí èèyàn lẹ́wà lẹ́fẹ́ àmà ìpẹ̀lú ó lóun jẹ́ olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí ìbá ṣe ẹrú tó ń tà nígbà yẹn àwọn British kìí sọ́mà recognize ẹ ni. ẹni tí ẹ̀jẹ̀ ọmọ àlè bá ti wà lára rẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe wẹ̀ tó yóò máa wo ọmọ àlè ni ìwà ọmọ àlè ti fún ara nílùú Ọ̀yọ́ yẹn ọ̀rọ̀ yóò jọ wá lójúmọ́ ẹ̀yin lẹ́yìn dájọ́ kò sí ẹ̀yin ìtàn ilẹ̀ wa ẹ̀yin lẹ́yìn orí ẹ̀kọ́dù ẹ̀yin lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ìlú Ọ̀yọ́ mẹ́yẹn náà ni ẹ tí wàá lọ kọ lẹ́tà ẹ wá Ọọ̀ni kó ṣe kíní kan kí ni Ọọ̀ni fi ṣe yín kí ni Ilé Ifẹ̀ fi ṣe yín kí ló fi ṣe yín. wèrè lélẹ́yìí o ṣáà ní sẹ́ pé kó gbèjà wọn ni Ọọ̀ni ò ní kó gbèjà wọn akọ lẹ́tà sọ Ọọ̀ni àti ìrírí ìpá ìgbà lè níyì èmi dẹ̀ ti mọ̀ pé Ọọ̀ni àti Tinubu ọ́pọ̀sì náà Ọọ̀ni ògòrí títí wa akọ lẹ́tà sí nípasẹ̀ wa kì ní àwa náwó ìfẹ́ sí Ọọ̀ni pé bàbá wa ni Ọọ̀ni ni ò tí fún wa ní reply àwọn ọba tó kù rẹ̀ ti fún wa ní reply adìẹ ló ń bá àwọn ọba tó kù kí ni títí ẹ pẹ̀lú Ọọ̀ni ṣọ́ọ̀ni ni kò gbèjà wọn ni ẹ ṣàfẹ́ dájà sílẹ̀ àwa Yorùbá nation táwa ń ṣe àwọn òbọ́ba kankan jà wà láyà àbọ̀bá kankan jà olórí burúkú ni ṣé wèrè ìtẹ̀ lórí ẹ kí n máa explain fún sọ̀rọ̀ ẹnu wèrè ara ẹ ká gbọ́. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lò yín bó ti ṣe fẹ́ máa lo àwọn Yorùbá nation against Tinubu nìsín Yorùbá nation
wọ́n fẹ́ lò wọ́n against Ọọ̀ni, against Tinubu, against ilẹ̀ kóòtù òjire ni. Yorùbá nation is known for the freedom of human rights. olórí burúkú ọmọ àlè. Yorùbá nation of àwọn ọlọ́pàá. ṣé ti smẹ́ẹ̀lì ìlara ń bẹ̀ yẹn wípé ó náà ọ̀gá tó ránṣẹ́ Ìgbòho gangan ló ń bínú o. Wọ́n rí wọn fẹ́ kọ́ yìí máa nífẹ̀ẹ́ Ìgbòho, wọn ò fẹ́ gbóhùn Ìgbòho, ẹni tí ò bá dẹ̀ fẹ́ gbóhùn Ìgbòho mu onítọ̀hún ni wọn ò ní gbọ́. Wọn ò dẹ̀ gbóhùn wa àtọ̀gá ẹ̀ náà, wọn ò gbóhùn wa àtọ̀gá ẹ̀. O rí nígbà tá a lọ sí ìyẹn gan lásán dùn wọ́n. Ó ta wọn la ìgbà tá a lọ sí ọ̀dọ̀ Olúgbọ́n, ọba Olúgbọ́n tilé Igbọ́n. Chief Sunday Igboho béèrè fún wọn ní màá dẹ̀ lọ sọ fún president wípé kó fi ẹ́ ṣe security ilẹ̀ Yorùbá. Ìṣọ́bẹ̀ ó máa ṣọ́ọ̀kì wọn ni pé kó fi ṣe security tó ń wà ń bẹ̀. Wúlò ló jẹ́ bẹ́ẹ̀. Ẹ wà Nàìjíríà pẹ̀lú wọn ò rí yín kọ́ pè yín. Ẹni tó tún wá láti ìlú òyìnbó tó wá sí Nàìjíríà òun ló wá gbé fún ìyẹn lásán ló ń ta wọn lára. Ìlara ni èmi smell ìlara tẹ́yìn ò bá smell ìlara náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìlara ló ń bá wọn jà o. Ìlara ò dáa o. Onílara máa fọ protection para ẹ ní o. Ọlọ́run ẹ tí ì rí nǹkan kan. Ọlọ́pọlọ kíkú ló wà nú ẹ̀ tá a sì gbọdọ̀ gbà wọ́n láàyè. Wọ́n ti wá bẹ̀ sí ní nìkan sí bàbá ẹ̀ rálì. Bàbá ẹ̀ sì jọ lọ́pọlọ kúkú. Kí ni ìkọ́tí rálì yẹn dà fún yín? Kí ló kọ́ ìgbẹ́nu rálì tiwa? Kí ló kọ́ ẹ̀? A tún wá sọ fún yín wípé a ò jẹ́ Yorùbá mọ́, ọmọ Oòduà ni wá. Tẹ́ ẹ bá fẹ́ ká sọ̀pọ̀tì yín, ẹ yọ Yorùbá kúrò ń bẹ́ẹ̀. Àní ìdí ẹ máa sọ̀pọ̀tì kó ní burúkú lọ, ó ní kòbókòbó, ó ní kòtòkòtò ní àní ìdí ẹ, ó ní àjẹ́ Yorùbá mọ́, ká yọ Yorùbá, ká fi Oòduà sí àbí kí ló lórí burúkú ara ẹ̀ sọ. Ṣebí tíyàn bá rí gbá ló máa rá nì. Ohun tẹ́ ẹ̀ tí ìgbà tẹ́ sí ń kọ̀ǹpléènì báyìí. Tí ẹ̀jẹ̀ àgbáyò ẹ̀jẹ̀ àgbálẹ̀ wa ló tábà gbalẹ̀ wa àyà á lè jókòó rántébù pé ókè o báyìí la ṣe fẹ́ máa sọ báyìí la ṣe fẹ́ máa sọ tí ẹ̀ ń wá igbá tí ì rí gbá ẹ wá ń wá àmì tó wà lára gbá. Ṣebí tẹ bá rí gbálẹ̀ máa rá ní ẹjọ́ torí Ọlọ́run ọlọ́pọlọ dúdú ọ̀bọ yìí tó dàbí ìnàkì ojú ẹ̀ ò ṣe é rí mi ṣe fẹ́ fojú ẹ̀ wọ̀nyí o. Tẹ́ ẹ bá rójú ẹ̀ máa bì èmi tó mo ti bì kí n tó wá máa play ẹ̀ báyìí. Ọlọ́run níṣe ni ó gbọ̀gọ̀rù ni tẹ́ bá gbọ̀gọ̀rù lórúkọ ẹ̀ Ọlọ́run. Yorùbá mọ́ then restructuring là ń wá nísìnyí. Ẹ jẹ́ kí wọ́n restructure ká padà sí ìpìlẹ̀ bá ṣe ń lò tẹ́lẹ̀ ká wá lò ó fún ọdún bíi méjì ká wá wò nǹkan tá a máa achieve níbẹ̀ òun ló máa dìtàmì bóyá a máa lọ bóyá a ní lọ. Kò sí wàhálà àwọn adé ṣe ti tiẹ̀ yín náà máa jà fún restructuring. Ṣé wọn ló fẹ́ sọ nǹkan tá a fẹ́ ṣe fún wa ni? Ẹ̀yin ẹ máa jà fún restructuring lẹ́gbẹ̀ẹ́ kan káwọn ló dé máa jà sí Yorùbá nation lẹ́gbẹ̀ẹ́ kan èyí tó bá lọ́run bá dẹ̀ sọ pé ó máa kọ́kọ́ bọ́ sí ni. Báwo ló ṣe fẹ́ máa dì wá lọ́wọ́ nígbà táwọn ò dì yín lọ́wọ́ mú wípé káyìn máa jà fún restructuring àti wọn àtọ̀gá ẹ̀. Who need this bastard ni ọmọ àlè ni àbí tó fàjà ni tí dandan ni èmi ò ń ṣọ́ọ̀ṣì àtìyàn débi pé màá máa sọ fún èèyàn pé nǹkan tí yóò fẹ́ ṣe yẹn kéèyàn má ṣe. Àwọn ẹlòmíì wà dé olórí burúkú àwọn ẹlòmíì o wọn ò ní kọjú mọ́ títí wọn o wọ́n dẹ̀ máa sọ pé àwọn advice ẹ pé kíní yẹn máa ṣe why tó ṣe sọ pé ká má jà fún Yorùbá nation títí wa. Ẹ̀yin náà lè máa jà fún yóò restructuring títí restructuring tẹ̀ tí ń jà fún ìjẹun àgbà ní restructuring fáwọn Afẹ́nifẹ́re. Àwọn Afẹ́nifẹ́re ti ń jà fún restructuring nísìn over 50 years tó ti ń jà fún restructuring wọn ò tí fún wọn dè níyì 2 years ago gan ni kíní sọ Shettima sọ pé restructuring my foot. Bẹ́ẹ̀ ni restructuring tẹ́ lè rí gbà táwọn bàbá kùnrin máa kókó bàbá ìyá ẹ̀ tó ti ń jà fún láti over 50 years táwọn fún wọn ìwọ tó ní ká ṣe máa jà fún restructuring ẹ̀ rí pé wọ́n fẹ́ fi yẹn delay wa ni. Wọ́n fẹ́ ká ṣe Yorùbá nation mọ́ ni ohun tó ń dùn wọ́n nìyẹn o. Ṣé dandan wà ní kó máa wá àwí títí yín náà àárín yín náà wọ́n àìjẹ́ ṣe wá iṣọ́ títí wa ká máa jà fún restructuring ẹ̀yin náà dẹ̀ máa jà fún Yorùbá nation. Èyí tó bá dẹ̀ ọkọ̀ bọ́ sí ni tèmi dẹ̀ mọ̀ pé ní Ọlọ́run iṣẹ́ tọ́lọ́run ti adùn ṣe bí tọ́lọ́run lọ́wọ́ sí aṣòro ṣe bí tọ́lọ́run nífẹ̀ẹ́ sí iṣẹ́ tọ́lọ́run ti parí ní Yorùbá nation yìí tó máa bọ́ sí olórí burúkú ọmọ òfò ẹni kó wálé kó máa bọ̀ Nàìjíríà tó bá lè gbé Nàìjíríà ìlú òyìnbó ògbèrè mo ṣe wáyé olórí burúkú àṣírí ọmọ òfò. Ẹni rárá ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tẹ́ ti fi àwọn ẹ ṣe kó. Part 1 nìyẹn part 2 ẹ̀ ń bọ̀ mi ì tiẹ̀ mọ̀ kí ní andrew bóyá lórí Instagram bóyá lórí TikTok ni bàbá àkókò máa lọ́wọ́ orúkọ ẹ̀ wá ojú ẹ̀ báyìí ó dàbí bí ẹlẹ́dẹ̀ ni bí ẹlẹ́dẹ̀ ọmọ ìṣọ́mọ àlè níṣẹ́ ló gbọ̀ngàn orí ẹ̀ wá rí pẹlẹsẹ bíi àmàlà sàárà ọmọ òfò ètò tó lọ́hùn kí ni nǹkan tó ọ̀ràn ni o wọ́n ràn wá ni o pátù ń bọ̀ bẹ́ẹ̀ ni méjì ló ti ṣe pátù mú gbé pátù bọ̀ láìpẹ́ láì jìnnà yìí olórí burúkú ọmọ òfò ẹ rí pé ayé onílára ò lè dá Ọlọ́run ayé onílára kò lè dá fún onílára o ètò bá ti ń lára yàn ṣé Sunday Igboho tó wá sí Ọ̀yọ́ yìí òun ló fa gbogbo wàhálà yìí fún wọn o òun ló fún wọn ní èdè kí o wọn ò expect pé ṣe Sunday Igboho lè wà wọn fẹ́ kọ́ ọmọkùnrin yẹn kókó wà bẹ́ẹ̀ ni
ó kàn wà nílùú òyìnbó kó máa lọ sí Kútọ̀nù kó máa lọ sí Germany ó fẹ́ kí ilé ayé àwọn kó useless láì ṣe ilé ayé ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ìlara ló ń bá wọn jà o ìlara pé ọmọkùnrin yẹn tún wá sí Nàìjíríà ló ń bá wọn jà báyìí o Ọlọ́run gbà mí dúpẹ́ bó ṣe já mi o pé nǹkan ní ìlara àyàn Ọlọ́run mo dúpẹ́ o ìlara ò dá o ó bẹ́ẹ̀ tẹ́ bá lára àyàn ẹ jáwọ́ bẹ̀ kó dá o ó máa ń fún ọ lápá tẹ́ńsọ̀n gbẹ̀yìn ni o kò ń jẹ́ kọ́kọ́ wọn balẹ̀ o torí wọ́n máa ṣọ́ ẹni tó ń lára yẹn ní pé kí ló tún ṣe léyìí o irú mọ́tò wo ló tún gbé o ó tún ti change kọ́lọ̀ aṣọ o ó tún ti change kinní kan ó tún change gbà monitoring spirit ni wọ́n monitor ilé ayé ṣe Sunday Igboho ẹni yóò dẹ̀ rí yìn ẹni orí bá ti dá ni ó ń ṣe títí ẹ lọ ni ẹ káàbọ̀ bọ́dà mi Gani Olóyèdé ẹ káàbọ̀ wọn ò tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ ni wọn ò tí ì rí nkẹ́kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn ò tí ì rí nǹkan kan bẹ́ẹ̀ ni his heart is full of bitterness bẹ́ẹ̀ ni sísá mi Olúwatóyìn Deborah bẹ́ẹ̀ ni ọkàn wọn bítà burúkú ni ó bítà ọkàn wọn korò ní Ọlọ́run ẹ̀tọ́ lòun òdùn ní wọ́n tó ń lá ṣúgà akọ jẹ̀díjẹ̀dí ló máa pa wọ́n inú Sunday Igboho ń bí wọn tí rí nǹkan kan ó wá sọ pé àwọn olọ́sọ́dọ̀ Ọ̀ọ̀ni tó yẹ pé Ọ̀ọ̀ni la kọ́ fún ní lẹ́tà táàtì rè sí gbàdé níyì lẹ́yìn Ọ̀ọ̀ni la fún Aláàfin àjọ fún wọn papọ̀ ni Aláàfin reply wa alọ́sọ́dọ̀ Aláàfin alọ́sọ́dọ̀ Olúgbọ́n àwọn ọba a tún lọ sí Èkìtì báyìí ní àwọn ọba yẹn ṣe sọ pé ká máa wá ní wọ́n ní ṣe Sunday Igboho mo fẹ́ rí ẹ ṣe bẹ̀rẹ̀ ó máa jowú gan àwọn ọba a lọ sí Oǹdó a lọ sí Èkìtì a lọ sí Aláké ọ̀dọ̀ Aláké náà sọ pé ká máa bọ̀ onílára ẹ lọ jáwọ́ èèyàn onílára ẹ lọ jáwọ́ torí pé kò ń ṣe nǹkan tó dáa ìlara ju àjẹ́ lọ inú wọn máa bí wọn ní pé yéèyàn àwọn ọba tó ti nífẹ̀ẹ́ ó ti lọ sọ́dọ̀ àwọn ọba tó ti kọ lẹ́tà wọ́n bẹ̀ ṣe wọ́n ní kí ṣe Sunday Igboho àwọn ọba ẹ̀rọ ló sọ pé ṣe Sunday Igboho wá sọ́dọ̀ àwa náà èyí wà Nàìjíríà wọn ò rí yín tí ì rí nǹkan kan ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tí ì rí nǹkan kan ẹ yá jáwọ́ ìlara ò dáa o má jẹ́ kí èèyàn ronú kú ni o hypertension kan máa mú nítorí lójijì akàn ní stroke ní bẹ́ẹ̀ ni torí ẹ̀ ń ṣọ́fíàsì aláfíàsì ni ẹni tí ò rí ilẹ̀ ń ṣọ́fíàsì ó tún ṣì kù kan tó tún ṣe o mo tún gbé ẹ̀ náà bọ̀ láìpẹ́ yìí ìfẹ́ pápọ̀ ni part 1 lélẹ̀ part 2 lélẹ̀ tó bá jáde part 100 fún Yorùbá Nation èmi náà máa jáde ọmọ jẹ́jẹ́ ni mímí ń fa wàhálà ṣùgbọ́n lórí Yorùbá Nation tí mo gbé dání yìí ẹni bá sọ pé òun fẹ́ takò àlà sí a máa back to sender la máa fi po àlà yẹn ṣe bẹ́ẹ̀ ni torí ó tiẹ̀ ní ọ̀rẹ́ mi kan tó béèrè lọ́wọ́ mi ó pè mí ní pé èmi ò dédé dásí nǹkan tó kàn mí mo rí wípé a máa gba Yorùbá Nation yìí ni bẹ́ẹ̀ ni torí à ń jẹ́ ìran mi a máa gbà ní iṣẹ́ tọ́lọ́run dẹ̀ ti parí ni ọlọ́rẹ́ mi kan tó pè mí pé kí n jọ torí Ọlọ́run ó ní torí òun rí pé mo máa ń busy gan-an èèyàn tó máa ń busy ni wípé òun tí òun bá rí mi ní online kóun máa wò pé táìmù wo ni mò ń ní tí mo fi ń ṣe program wàláì mo wò pé àwọn èèyàn máa ń ṣọ̀yàn o wọ́n máa ń ṣọ̀yàn gan-an mo wò pé òótọ́ máa ní mo máa ń busy èèyàn tó máa ń busy ni mí ṣùgbọ́n ihun tó bá ti wùyàn òmìnira mo fẹ́ òmìnira fún ìran mi ò fẹ́ kí ìran mi jẹ́ ìyàmọ̀ nínú kò sáyè yẹn náà ni mo tún máa wá àyè wípé mo gbọ́dọ̀ ṣe program bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ ṣe program èèyàn kan wá sẹ́kọ̀ọ́ òun fẹ́ tako sí Yorùbá Nation tá fẹ́ gbà yìí òun fẹ́ tako sí wọ́n kò ní dáa fún ẹ ó ní ṣoríire bẹ́ẹ̀ ni tó bá ti ń jáde bá tó bá ti ń fẹ́nu àbùkù fún Yorùbá Nation kó máa jáde fún ẹ lónìí ò ní rí bá ti ṣe òní rọ́nà gbégbà ìwọ mo fọ ọmọ àlè ẹ lọ ṣe restructuring yín náà ẹ lọ ṣe restructuring ta ló wá dì wọ́n mú irọ́ náà ni ṣe Sunday Igboho ló ń bí wọn nínú Ọlọ́run ṣàmọ mi lọ́mọ rẹ̀ ṣe kẹ́jì kan ló bí Àdìsá Ìgbòho ṣàmọ mi lọ́mọ rẹ̀ Ọlọ́run orí wo ni ṣe Sunday Igboho gbé wáyé yìí ọ̀tẹ̀ yìí ó dẹ̀ máa ń borí yìí ṣé Sunday Igboho ṣe é bínú kò tí ì yá àwọn pípù yìí ni ẹni bá ti ń bínú wọn ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó baba dami ẹkùn ọkọ chief Mrs Adérọ́pò ìbákọ́ṣe òkè ń da fónítọ̀hún ẹjọ́ lọ jáwọ́ ẹ sọ fún wọn kọ́ lọ jáwọ́ command stroke command hypertension olórí burúkú làwọn ilé ọmọ òfò níwọ̀n o ẹ sọ fún wọn kọ́ lọ ṣe restructuring wọn kọ́ fi Yorùbá Nation ti wá sílẹ̀ tí lóyìnbó ò bá gbé wọn kọ́ máa bọ̀ ní Nàìjíríà tí Nàìjíríà olórí burúkú ara wọn tí Nàìjíríà bá dáa ni àwọn awásáwásí lóyìnbó wọn máa ń ṣẹnu yánmọyánmọ fún restructuring àwọn ọmọ òfò ẹ ṣé mo dúpẹ́ oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ọkọ ìbínú ó tún sì ní part 2 mo gbé yẹn náà bọ̀ olórí burúkú ni ẹ ṣé gan sísà mi Olúwatóyìn Deborah ẹ ṣé gan búrà mi Gani Olóyèdé ẹ ṣé gan búrà mi Masbera ẹ ṣé gan búrà mi Kóìkì ẹ ṣé mo dúpẹ́ bóyá mi Flora Aminat ẹ ṣé gan sísà mi Ẹdúnjọbí Táíwò ẹ ṣé mo dúpẹ́ sísà mi Kíkẹ́ Fásánmi mọ́mì mi ti Kíkẹ́ Fásánmi ẹ ṣé mo dúpẹ́ o oníyan ẹ ṣé
ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ